gbàdúrà gbogbo abiyamọ ayé. Ọmọ akọ́dá ayé, arúgbó ọjọ́, alèwí lè ṣe, àtẹ̀rẹ̀ kárí ayé, adáni má gbàgbé ẹni. Emmanuel, mo lólúwa ti wà pẹ̀lú tiwa, ọmọ ẹ̀rí àánú, ẹ̀rí ìfẹ́ Olúwa, adùn ìfẹ́, mo ní kórí jẹ́ òpẹ́ láyé kó òpó kó o sọ, kó o pé lágbàlagbà ń ṣe nílé ayé ṣe. Adùn ìfẹ́ o, mo pè é lọ́mọ Jésù Kristi olùgbàlà ọmọ aráyé, ọba alèwí lè ṣe ni, àtẹ̀rẹ̀ kárí ayé, alágbára ńlá ni, àdúró tì ní lọ́jọ́ ogun, aṣòtítọ́ ni, àtòfaratì bí òkè. Emmanuel máa gbóhùn ẹnu tèmi gangan, ọmọ Jésù olùgbàlà ọmọ aráyé nìyàn, torí p'Olúwa ló fi ọ́ ta wá lọ́rẹ. Mr. Mrs. Ayọ̀ọ́lá yóò ṣẹ̀ṣẹ̀ nítorí rẹ, òkú ọdún òkú ìyèdún o. Ẹ̀rí ìfẹ́ Olúwa o, mo ní bó o ti sọ́dún èyí ò mọ̀ sàmọ́dún ní lágbára Ọlọ́run ọba, mo lóò ní sákú láéláé. Adùn ìfẹ́ o, ẹ̀rí àánú máa gbóhùn ẹnu tèmi gangan. Mr. Mrs. Ayọ̀ọ́lá òkè lónìí báwọn kífẹ́ àwọn tí ń sọjọ́ ìbí lónìí. Emmanuel ìṣòro Olúwa ti wà pẹ̀lú àwa.
lásán ni.